Jésù lórúkọ rẹ̀ o. Alágbàlá àdéwúre olúlé ìta ìwúrà kò jẹ́ pé nínú ọlá ńlá nínú ẹwà mímọ́ àti ìṣelógo rẹ̀ ibẹ̀ létẹ̀ á sínú ayé líbe. Kọ́ bá wo bíbélì wàá rí àsọtẹ́lẹ̀ nípa ẹ̀yà rẹ̀. Ìgbàkọ̀dé àná wàá rí kété àkọsílẹ̀ ẹ̀rá kan jọ gbé lùgbà tẹ̀ rẹ̀ àtúnṣe ọ̀ránṣẹ́ rẹ̀ àtọ́níjọba lùgbẹ̀ àti ẹ̀rá kan jẹ́ pé jẹ́ èèyàn ènìyàn òrùlé àkókò ni ọ àṣàyé kẹ̀yà ṣe òun gan lè àkórí ọ̀rọ̀ mi sí ọ lónìí. Jésù yá ṣe kẹ̀yà ṣe nínú ayé líbe kí òun kò gbé á kí òun kọ yá tà kí òun kọ yá rà nínú ọjà ayé líbe. Jésù yá ṣe kó bá lọ sínú ìrere ti Jòhánù orí 12 ẹsẹ̀ 17 wàá rí pé Jésù ayé síbe ó yá ṣe ohun ayẹyẹ ó yá ṣe ohun kò lùtùmọ̀ ó yá ṣe ohun kò jẹ́ pé ọmọ yan lórí. Jésù wá sáyé líbe láti yá ṣe iṣẹ́ òràpadà tí wọ́n rúṣẹ́ òràpadà òun gangan lè yá ṣe àfihàn láti yá ṣe òmúṣẹ òfẹ́ ti Ọlọ́run. Jésù yá ṣe òfẹ́ àbárẹ̀ kó bá lọ sínú Jòhánù orí 6 ẹsẹ̀ 28 ibẹ̀ lọ a rí pé akọrẹ̀ àní ó yá ṣe òmúṣẹ àsọtẹ́lẹ̀ ohun kì í wòlíì àti sọ ṣáájú bí Jésù ayá ṣe kí Jésù ayá ṣe kẹ̀yà ṣe ó yá ṣe òmọ́sẹ̀múlẹ̀ òfin Ọlọ́run ti gbé kalẹ̀ òun lọ amúgbọ́lẹ́rù rẹ̀ o òun wá sáyé líbe láti yá pa òfin run òfin òwà bí Ọlọ́run òfin òwà ọmọlúwàbí òfin ètò kún kétékété kẹ́ àlétòlétò torí pé kọ́lọ́run ti gbé kalẹ̀ láti bẹ̀rẹ̀ léyìí ni ìyẹn òfin hàn kó mú kó ọmọ Ísírẹ́lì kó mú tán kó mú dá ọmọ yàtọ̀ sí èèyàn ènìyàn ṣá nínú ayé. Jésù ń wí wá ìṣekò yá parun ṣùgbọ́n láti yá mọ̀ọ́sẹ̀ ìyẹn òfin láti yá mú múlẹ̀ kó bá wo Mátíù orí 5 ẹsẹ̀ 17 wàá rí lébẹ̀ kẹ̀yà ṣe Jésù wá sáyé líbe ọ̀yá sìn á lónìí bá àrèsín ṣùgbọ́n olùgbàkọ́ àní nǹkan yá ṣe ni pé ọ̀yá sìn ṣe pé ó béèrè pé kí ènìyàn kàn sìn ó ṣe pé ó gbé ọkọ̀ bọ̀gìnì sílẹ̀ ó jẹ́ pé ènìyàn ní àtẹríba yà kó yà ká ìṣẹ̀lẹ̀ rẹ̀ sílẹ̀ o ọ̀yá sìn á ibòmíràn á jìnnà níbi kò jẹ́ pé èsìbòjì lálẹ́ Palẹ́sìn lálẹ́ Ísírẹ́lì ó jẹ́ pé orìrùn ṣá ni kì í ṣùgbó kọ̀nìyàn yóò mórí rẹ̀ sábẹ́ ibi kan mú pamọ́ lùgbà kó rùn bá mú ṣe lọ́sẹ̀ rí Jésù yarí túrútúrú lérìn ká kọ́ sin ẹ̀ ọ̀nìyàn kẹ́ wàásù ọ̀rọ̀ ìjọba Ọlọ́run wọ́n bá lọ sínú Mátíù orí 20 ẹsẹ̀ 28 wàá rí pé ìṣẹ̀lẹ̀ yá sìn á ká sin òun lùgbẹ̀ ìgbà kan rí ṣiṣẹ́ rẹ̀ tí lọ́lọ́run ìyá o pé torí pé ọ̀rẹ́ra rẹ̀ sílẹ̀ ni Ọlọ́run jàkúnyà gbéga òun láre sìn lónìí bá ọ̀ kí Jésù ọ̀yá ṣe ọ á síbe láti yá gbàlà ṣe láti yá ṣe òdájọ́ kọ́ wá jẹ́ pé òdájọ́ lè yá ṣe ni àárọ̀ nìyí akẹjàlè ní tẹ́ḿpìlì àárọ̀ nìyí akẹjàlè ní tẹ́ḿpìlì kí tí wọn ní Fárísì ṣe lúgbẹ̀ Jésù wí wọn kò ń ṣe á o òun ni pé ẹ̀rá kan ta ẹ̀nù kan yóò darapọ̀ mọ́ ìjọba Ọlọ́run ọ wá láti gbàlà èsì láti dánilẹ́jọ́ Jòhánù orí 12 ẹsẹ̀ 17 Jésù wà kẹ̀yà ṣe ọ wá láti yá pé ẹlẹ́ṣẹ̀ bí orúkọ ẹ gbọ́ mi bá kọ jẹ́ pé ẹ̀ṣẹ̀ ni ó ti kó ọ lé pápá mọ́ra ó ti dì ọ́ lùgbèkùn ó ti sọ ọ́ dẹrú èṣù kọ́ fẹ́ ṣùgbọ́n òun ló yí ṣe kò jí ṣe inú rẹ̀ dẹ̀ dùn í sí ọ wá láti yá pé ẹlẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ra kọ jẹ́ pé wọ́n ti ríra ẹran bí olódodo kọ yá pé èèyàn jù
kàn ti ríra ran bí ọni mímọ́ bí ọni àyèyẹ èyí ṣe torí ti hàn kó ṣe á ìwọ̀n á kí yá gba èèyàn rákò ríra wọn bí òtòṣì nínú ẹ̀mí òní Jésù yá ṣe kí òun kì í Jésù dẹ̀ yá ṣe òun á láti fa ọ̀dà yọ lòdì sí èké lòdì sí ohun burúkú kété èyí ṣe kó yá fún ọ ní àlàáfíà èèyàn ó ní òbí èèyàn rákò jẹ́ pé wòlíì èké náà yà Jésù yọ ọ̀dà ẹ̀mí ọ̀dà ọ̀rọ̀ Ọlọ́run ọ yọ lòdì sí wọn kán mọ̀ bá lálàáfíà kọ́ra ran mọ̀ bá balẹ̀ wàrí yìí ní Mátíù orí 10 ẹsẹ̀ 24 ọ wá síbi kẹ̀yà ṣe ọ wá láti gbàlà èyí ṣe láti parun ṣé o mọ̀ wí ọ̀rọ̀ Ọlọ́run wí nínú Jòhánù orí 10 ẹsẹ̀ 1 yìí ò lè ẹ̀yà bí kò ṣe láti jí láti pa àti láti parun ẹ̀yà kèṣù yọ sí Ádámù àti Éfà ohun mẹ́ta níṣe ó jí àlàáfíà ran ó jí ìgbàgbọ́ràn nínú Ọlọ́run ó jí ìgbàlà ọkàn ran ó pa ó dẹ̀ parun ó léon kò nínú ire àtayọ̀ ran ṣùgbọ́n Jésù wá o èyí ṣe láti parun ń wá láti fún wa ní òye láti fún wa lé ọ̀pọ̀lọpọ̀ kó bá dẹ̀ ka ìrere ti Lúùkù orí 9 ẹsẹ̀ 64 àti títí dé 54 títí dé 56 ìkọ́ni bá dẹ̀ á gbọ́ ọ̀rọ̀ ètè òun o ọgbà á gbọ́ òun àdálẹ́jọ́ torí pé èṣe kún wa sáyé líbe láti ṣèdájọ́ ayé ṣùgbọ́n láti gba ayé títí débi òun ọkọ̀ ẹ gbọ́ wa òun ìyá ṣèdájọ́ rẹ̀ òun á láti ta ọ̀nà ṣùgbọ́n kó bá ayé ọ̀rọ̀ ìyè sí ọ létí láti gba ayé là èyí kò wọ́n jẹ́ ọ̀kan nínú ọ̀ràn ṣé o ṣetán láti kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ ṣé o ṣetán láti tẹ́ ọ gba ète kí Jésù torí bá a sínú ayé líbe ojó lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nìkan gbàlà káyé dìde sí ní ìjọba Ọlọ́run.